Someone should stay here. Come now. No, let's hear ourselves. The answer. Ladies and gentlemen, I will not make it run for us. Please, let's Ajayi. My mommy-in-law, listen. Laide, move up, Laide, move up, move up, move up, Laide. Yeah. In Jesus Christ's name. Emma, they can't buy you. Emma, easy now. Àlàáfíà oríire ẹ̀mí kíkún àlàáfíà ara ló máa wọ bíbà níbi òní wọ bíbà yìí lágbára ẹ̀mí àwọn ìyanu ayọ̀ máa máa ṣe ẹnu dìbò jọ tó lọ bá mi ẹnu pẹ̀lú ó sì gbé kalẹ̀ sórí àwọn ìṣọ̀hún mi ta ni ó gorí òkè Olúwa lọ tàbí ta ni ó dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí kò gbọ́kàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òun yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀ ẹ̀yin ni ìran tí ń ṣàfẹ́rí rẹ̀ tí ń ṣàfẹ́rí Ọlọ́run Jákọ́bù mímọ́ ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà ká gbé wọn sókè ilẹ̀kùn ayérayé Jésù Kristi ọmọ aládé àlàáfíà kó kúnnú ilé ìkànnì.
kó mọ̀ ń gbé bí láéláé. Ta ni ọba ògo yìí? Olúwa tí ó le tí ó lágbára, Olúwa tí ó lágbára ní ogun ni. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ọ̀nà, ká gbé wọn sókè ilẹ̀kùn ayérayé. Ẹ̀jẹ̀ Jésù Kristi kó yalé ìsinmi láti òkè désàlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi kó kún bẹ̀. Ìyanu ayọ̀ kó mọ̀ ṣẹlẹ̀ níbí. Ta ni ọba ògo yìí? Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo láé àti láéláé. Orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀mí mímọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi, ọ̀rọ̀ Ọlọ́run Jésù Kristi ọmọ aládé àlàáfíà àtẹ̀sáyà mímọ́ ọ̀rẹ́ àìrí. Gbanigbani tí gbogbo ayé ń sáyà, alápá rọ́bìrọ́bì, alápá làkúnlàtà. Ọba alọ́lé má kó lé, alọ́sájò má kó lájò. Òwìn lé ṣe bẹ́ẹ̀ lé, òwìn lájò ṣe bẹ́ẹ̀ lájò. Òwìn lé ṣe bẹ́ẹ̀ lájò, Ọlọ́run òtítọ́, Ọlọ́run òdodo, Ọlọ́run ìyanu tiwa. Ọba tó ń gbénu ń dé aṣọ lájò, ọba tó ń gbénu adélébọ̀ ṣògo. Ọ̀rọ̀ gbénu ọmọ ènìyàn fọ́wọn ayọ̀ apáta tó lábú ayé já rẹ̀ mọ́ lóde ọ̀run. Aládé láyé, aládé lọ́run, bàbá wa tòótọ́, bàbá wa títí láéláé. Amọ̀nà wa tòótọ́, aríran jùlọ lọ ògbé níjà kẹrù ògbó níjà ìrọ̀lẹ́. Ológo dídùn ẹlẹ́rù ni ọba tí gbogbo ayé farati tí ò farati nǹkan kan. Agbógun mi má gbin ajagun ṣẹ́gun má fi tìkan ṣe. Ọlọ́run gbàgbà, Ọlọ́run kìrìsì, Ọlọ́run fẹ̀gẹ̀jẹ̀, Ọlọ́run bàràgàjà, Ọlọ́run gbòrògbòjò, Ọlọ́run kàjàkàjà, ipá nínú ipá, ògo nínú ògo, ọgbọ́n nínú ọgbọ́n, ìmọ̀ nínú ìmọ̀, òye nínú òye, ọ̀rọ̀ nínú ọ̀rọ̀, ọ̀rọ̀ tí ń gbé ọ̀rọ̀ mi. Àrọ̀mọ̀dájì onípàdé olóye jùlọ, onímọ̀ jùlọ, láàrin jùlọ, olóore ọ̀fẹ́ jùlọ, olùràpadà jùlọ, Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù, Ọlọ́run Ísírẹ́lì, Ọlọ́run àgbáyé, ọba àwọn orílẹ̀-èdè, King of Kings, Lord of Lords, lọ́sọ̀ Sharon, Jehovah, Jehovah Jare, Jehovah Nisi, Jehovah Rapha, Jehovah Shammah, Jehovah Tabisi, Jehovah Sabaoth, El Shaddai, El Shalom, Elroy, omnipotent, omnipresent, omniscient, covenant, keeping God, Rock of Ages, Prince of Peace, the Ancient of Days, the I am that I am, the Lion of the tribe of Judah, root of Jesse, root of David, great Redeemer, great Savior, great Refuge, great Tower, great Provider, great Physician, great Doctor, great Teacher. Ọpẹ́ wa lórí sista Laide Bakare, Ọlọ́run gba ìyìn wa. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ọwọ́ ṣerú bábélì yín wọn tó bẹ̀rẹ̀ ilé yẹn jẹ́ kó parí ẹ̀ láyọ̀ ẹ̀sìn yẹn ká gbé bẹ̀. Ọlọ́run gba ọpẹ́ wa, Olúwa gba ìyìn wa, kóre tẹ̀ ti ṣe nú ayé wọn. Oore tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àtàwọn oore ìyanu tẹ́ ẹ̀ bọ́ àṣẹ Ọlọ́run gbọ́ káàtì. Ọlọ́run kó dáríjì kó yà yín sí mímọ́. Mo dúró lórí àpáta ayérayé, mo wà nínú ìwàyà ìjà, mo fẹ̀jẹ̀ Jésù Kristi ṣáájú ọ̀gbóra. Ó sọ nínú Àìsáyà 45:11 pé ní ti ṣe ọwọ́ nǹkan pàṣẹ fóun. Mo pàṣẹ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Elédùmarè sista Laide Bakare ẹ̀mí gbélé. Àmín o Jésù. Pẹ̀lú orúkọ Jésù Kristi ẹ̀mí ìlú ń gbàdé. Àmín. Ẹ̀mí fàìsàn tó bá. Àmín. Nínú ọ̀rọ̀ náà àlàáfíà ara nú ẹ̀mí gígùn náà agbára Ọlọ́run ẹ̀ máa gbé bí. Àmín Jésù. Gbogbo ẹni tó bá wọ bí tó bá re wákìrè máa bá. Àmín o Gbogbo ẹni tó bá wọ bí báyìí tó bá robi sí kíbi máa bá. Àmín Jésù. Ọlọ́run kò fi lọ́kàn balẹ̀. Àmín Jésù. Kò ní fẹ́ lé ìṣàṣemọ́. Àmín Jésù. Ẹ̀dúpẹ́ ńlá. Àmín Ẹ̀yin Jésù. Kristi lógo. Àmín Lákòókò Jésù. bíbá ẹ̀ mọ̀ sí rere. Àmín. Gbogbo èèyàn tó wá ń gbóhùn mi ìyanu ayọ̀ láyé tí náà kọ́lọ́run jẹ́ kó ṣe. Àmín Jésù. Láti ní Ọlọ́run á tún ṣàlékún. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló máa rí kò tẹ̀lé yẹ̀. Ẹni fàyè yín bọ̀rùn jẹ́ Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín Lórúkọ Jésù. Hallelujah. 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 Olúwa yóò ẹ jáde congratulations ẹ kú ìdílé kò ní bí bàjẹ́ o. Ara rẹ̀ lẹ máa fi gbé bẹ̀rẹ̀ ní náà. I see you. Allow me one of the best Nigerian Islamic singer. Ajayi tún gbé ní ìlú dé ẹwà gbó. Lẹ́sẹ̀kẹsẹ̀ máa fún iṣẹ́ ìlú tẹ́lẹ̀ 1.3 1.5 ọgbọ̀n ẹ̀rẹ́ mọ́ yẹn rẹ̀ sí lé ní. The evangelist Ẹsẹ̀kẹsẹ̀ tó ti ṣe. Esther Ajayi alongside Ajayi and Fulani. My mommy. They're always doing it. My mom.
We will support God. Congratulations. Well done. Mo bẹ́ẹ̀ nítorí pé aago mẹ́fà la máa mo ti sọ fún wọn tẹ́lẹ̀ láti ṣùgbọ́n wọn lè ṣe ogun effort ṣètò kánàrí ẹ̀yìn máa ṣe ṣàdúrà jẹ́ ìmówó lẹ̀ Emperor. Ladies and gentlemen, of evangelist Esther Ajayi, God bless you, ma, for the prayer. God bless you. God be saving you. All right, distinguished guests, ladies and gentlemen. Sorry, Oga. Sorry. They go back. We will go back here. They go back. Go. Move, Abek. They go. What about, ladies and gentlemen? Go quick. Side by side. Move.
I see you also. Another world famous photographer in Nigeria. Coming through. Thank you. The queen of presenters. All the way from Bakare. Army, God bless you. God bless you for supporting the brand. Very well. If I broke my business, one time. And you're side by side now. Media person. Ìwọ tó bá ti ní orúkọ ọmọ ẹni Fọlákẹ́ o lè yí lálẹ́ mọ́ tó bá ti dalẹ́ Fọlákẹ́ for the night business. If I broke down my business, I welcome you on that seat. My mother and my sisters, one of the best Nigerian presenters, very supportive. All the way from Rain Power 5 FM. They are in the house also. And I would like to acknowledge Ogana Islamic singer. Ladies and gentlemen, as you already know, Ajayi, and now we and his wife. Hey, Laide, I'd like to acknowledge Alaja Rukayat Bashirimi, allow his wife. I acknowledge you. And my Ebu Afa, Alaji Abdulani. God bless you. See you, sir. We'll be starting this in the next few minutes. Like I said earlier, we have a lot of prominent hip-hop artists, nights in the house. Sisker in the house. Portable Wigolori in the house. Ladies and gentlemen, just to let you know, the Mayango of Yoruba land, ladies and gentlemen, the Mayango of Yoruba land, no other balls. Ajayi was Laide, K1 the ultimate, the Ajayi Krona, boss of all bosses, the person, the father, the musicians, who the men of music. God bless you for coming to Musa. The house. I know more Riga and deal with ẹ máa yọ́nú sí mi tí bá ti ní problem pẹ̀lú yín ẹ ṣáà yọ́nú sí mi wọ́n ní yọ́nú sí mi o ẹ yọ́nú ni mo sọ o ṣàlàfà dìbò yọ́nú o àyíká o ẹ má jẹ́ yọ́nú o. Alright, I see you. The honor of the king of Fuji, the K1 the ultimate, the number one Mayango of Yoruba land. Please, you're going to help me. Papa in the building. Come on, say. Hey. The Mayango man. Papa no go die unless Toba down go Baba. Yes, sir. All right.
Ladies and gentlemen, That's BGA. Yeah. the #1 microphone of all time. Good to see you. Thank you, sir. The K1, the ultimate. Oh. DJ More Beat will be on the march in the next few minutes now. Oh, yeah. Let it. I want that DJ to bring it to my head. I'm going to watch just that. Pfizer. Oh, no. God don't want empty set time. Praise Him. God bless the night. God bless the night. God bless the night. Brother,